is olive oil all the way from the city of Jesus Christ. And we are our way orúkọ Ọlọ́run ga ní àhín yìí pé kábíyèsí wa lọ́la ìwòye ọ̀la ọba ti borí ìtẹ́ ó ti wà láàfin gbogbo ẹni bá lòdì sí afẹ́mi ara ẹ̀ di. Gbogbo ayé méje ṣúgà àṣẹ. Somebody is going to blow this trumpet and this horn. Where is the horn? To bless. Okay. We are going to blow it 44 times. Kò sóhun ìjà tí a rán sí tí ó ṣiṣẹ́ àti ọmọ rẹ̀ àti àwọn aya àtàwọn ọmọ ìlú Ìbàdàn ó rọrùn ọ̀sàmẹ́nìtì ẹ̀ o ìlú Ìbàdàn á rọrùn ikú òní wọ̀lú adéwọ̀lú ni àrùn òní wọ̀lú o in the name of the Father. Right now, and everybody, gbogbo wa ké apariwo 44 times. Mami si ẹ gbogbo náà bẹ ọmọ gbogbo àmì o. Orí àga ti Ọlọ́run Abraham, ti Ọlọ́run Isaac, ti Ọlọ́run Abraham, ti Ọlọ́run Isaac, ti Ọlọ́run Jacob, ti ṣe Ọlọ́run Israẹli làwọn àbáyé lọ́wọ́lọ́wọ́. 1, 2, 3, go. Olúwa yóò dàbí òkè Síónì tí a kò lè ṣí nìdí
bí kò ṣe pé ó dúró títí láéláé. Bí òkè láti Jerusalem ká, bẹ́ẹ̀ ni Olúwa yí àwọn tirẹ̀ ká láti ìsinsìnyí lọ àti títí láéláé. Nítorí tí ọ̀pọ̀ àwọn ènìyàn búburú kì yóò lè bà ní ìpín àwọn olódodo, nítorí kí àwọn olódodo kí ó má bàa fi ọwọ́ wọn ní ẹ̀ṣẹ̀. Olúwa ṣe rere fún àwọn ẹni rere àti fún àwọn tí àyà wọn dúró ṣinṣin. Ó ṣe ti irú àwọn tó yà sípa ọ̀nà wíwọ́ wọn. Olúwa yóò jẹ́ kí wọ́n lọ pẹ̀lú àwọn oníṣẹ̀ṣẹ̀, ṣùgbọ́n àlàáfíà ni ó wà lórí ọba Abdulrasheed Adéwọ̀lú Àkànmú Ládọjà àti gbogbo ilé àti ẹbí rẹ̀ láti ìsìn àti títí láéláé. Lórúkọ Bàbá, lórúkọ Ọmọ, lórúkọ Ẹ̀mí Mímọ́. Ìbàdàn dùn á tòrò, Ẹ̀mí Mímọ́ yóò sì gbàkóso right now. Olórí tó máa bọ̀ kó wá gba aṣọ yìí o. Hallelujah.